gbogbo ìgbà. Bàbá wa tí wọ́n wà nínú ilé pẹ̀lú wa níbí àwọn ni primate and spiritual head fún ìjọ the Christ Church of CNS Nigeria and overseas tí olú ilé ìjọsìn wọn wà ní ìlú Ẹ̀pẹ́. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa, His Eminence Most Right Reverend Prophet Samuel Ayodele Elijah JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Ẹ kú iṣẹ́ o. Ẹ káàbọ̀ bàbá wa. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Mo kí gbogbo ọkùnrin lọ́kùnrin lóbìnrin gbogbo ẹgbẹ́ Kérúbù àti Séráfù lápapọ̀ àti the Christ of Kérúbù and Séráfù lápapọ̀. Gbogbo wọn ọmọ ìjíṣẹ́ Olúwa lọ́kùnrin lóbìnrin níbi tá a ti ń pè Jésù Kristi. Mo kí yín ẹ kú ìdòdìmú ẹ dẹ̀ kú ìpalẹ̀mọ́ àwẹ̀ tí a ṣe kọjá lọ tí a jíǹde tó bá aláyàtà láàfíà kò ní já ṣe mọ́ fún àmín Jésù àmín. ẹ̀yin tẹ̀dẹ̀ wà nù rédíò Lagos yìí Sweet FM yìí bẹ́ẹ̀ni mo rí pa àlàáfíà ni mo bá yín àlàáfíà la wà dáadáa àlàáfíà ni ẹlẹ́bàá wà títí láyé àmín mi ní wà yín tí o àmín òru ọ̀fọ̀ lọ́wọ́ máa bá gbogbo yín gbé àmín. Káàbọ̀ bàbá wa lórúkọ gbogbo iléeṣẹ́ Sweet FM àwa náà kí n káàbọ̀ síbí báyìí lórúkọ iléeṣẹ́ ètò Ohun Awon Kerubu àwa náà kí n káàbọ̀ lórúkọ Jésù àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún yín. Mò ń bọ̀ ná yá ṣéwù. Wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Ọmọ ìgbàlà wálé o. Cherubim and Seraphim Movement Church Ayọ̀nío Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Síbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsínsílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ pàdé. CNS Movement Church Ayọ̀nío Efata City tó wà ní Arrow Railway Quarters opposite Maito Age House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge fún àdúrà àti ìdániníyànjú ẹ pè 0703-192-0632. Wá ọba aláṣepé ń dúró dè ọ́ ayọ̀ ni o. Ọkàn alárẹ̀wá tí mi láyà Jésù. Bẹ́ẹ̀ni, ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn. Nínú ìjọ the Eternal Sacred Order of CNS Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international Ògénò Tèmídire district headquarters. Ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. Ìṣòro àwọn fàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. Ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. Gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. Ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. Ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of CNS Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international Ògénò Tèmídire district headquarters 18 Salima Ṣùgbẹ̀sán avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. Wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. Kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá. Kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba tó fún wa ní orí ọ̀fẹ́ lónìí. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì nínú ilé, mo sọ lẹ́ẹ̀kan wípé àwọn ní aṣojú Jésù olùgbàlà lónìí, àwọn sì ní aṣojú Jésù bàbá Mósè Orímọládé tún wọn là ṣe. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti ojúrere rẹ̀ lórí ayé wa. Àwọn ní bàbá wa tí wọ́n jẹ́ the primate and spiritual head fún the Christ Church of CNS Nigeria and overseas tí olú ilé ìjọsìn wọn wà ní ìlú Ẹ̀pẹ́. His Eminence Most Right Reverend Prophet Samuel Ayodele Elijah tí gbogbo JP tí gbogbo wa mọ̀ gẹ́gẹ́ bí primate tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. Bàbá wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé yín. Bàbá jẹ́ kí n mú ìbéèrè yìí wá lóní ṣókí. Gbà táwọn èèyàn ti gbọ́n pẹ́yìn lẹ́ ń bọ̀ ìbéèrè ti pọ̀ nílẹ̀ lóní bíbà ní pé primate ló ń bọ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú báyìí ìrìn àjò yín sínú ìpè àti iṣẹ́ ìránṣẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ ní ṣókí bàbá wa. Ọ̀nà jìn láti 1968
November 7 àti bẹ̀rẹ̀ ìrìnàjò yìí tàdé tí ń ṣe bọ̀ ní ìlú Èkó. ní ìlú Èkó. Yes. Àdẹ̀dọ́pẹ́ pé Olúwa ràn wá lọ́wọ́. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tètè àti ń bá bọ̀ wọ́n fi wá joyè wọ́n fi wá joyè so tètè mo fi di olórí yìí kí n tó di olórí 1989. kẹ́ tó di olórí ìjọ Christ Church. kí n tó di olórí mo ti wà lórí kí n tó lórí pátápátá. fún Christ Church. fún Christ Church. bẹ́ẹ̀ni. mo kọ́kọ́ jẹ́ chairman for Christ Church. So that was 1998. The chairman, executive, controlling the Christ Church. So after that, mo bá wọn aṣíwájú nílẹ̀. Lẹ́yìn tó wọn aṣíwájú yẹn gbéra. Wọ́n promote mi náà. That is 2022. Sí tí wọ́n fi mi jẹ olórí pátápátá. Mo ti ń tukọ̀ yẹn bọ̀ káàkiri nínú ìjọ Christ Church tí Ọlọ́run alààyè ti ń fún yín rí ọ̀fẹ́. gẹ́gẹ́ bí ẹ ṣe wá sọ pé ẹ ti ń tukọ̀ iṣẹ́ yẹn bọ̀ káàkiri yìí ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan kí ni àwọn ìrírí pàtàkì tí ẹ ti rí tí ó wúlò fún ẹ̀kọ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń bọ̀ lẹ́yìn kí ni àwọn ìrírí pàtàkì ẹ mú wá lóní sànsàn. Number 1, a gbọ́dọ̀ ní sùúrù. Onísùúrù ló lè ṣe olórí. Onísùúrù ló lè ṣe olórí. téèyàn ò bá ní sùúrù àjàbọ̀. àjàbọ̀. A gbọ́dọ̀ ní sùúrù. ìyẹn jẹ́ àkọ́kọ́. pẹ̀lú ẹ̀kọ́ Ọlọ́run. ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ òmíràn. Yes. téèyàn ò bá ti ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó tẹ̀ ní sùúrù wàá ṣàṣeyọrí. torí oríṣiríṣi ìdánwò ló máa rí. wàá rí bíbélì sọ pé náwọn ènìyàn mi lè yan ìka wá. pé a ti jẹ́ àwa náà máa ṣe kí ni kan pé kò sí èèyàn kà irọ́ lápá. pé àwọn èèyàn kà náà wà. wọ́n kà. èèyàn kà náà ní Júdásì. bó ti bá Jésù lò tó. bí Jésù ti fà á mọ́ra tó síbẹ̀síbẹ̀ ó da Jésù. yẹn ni pé àwa tá tẹ̀lé Jésù àti tí ká má rí irú ẹ̀. ṣùgbọ́n sùúrù pẹ̀lú ìmọ̀ Ọlọ́run tí o bá jẹ́ kó Ọlọ́run tọ́ ẹ tẹ̀mí mọ́ bá ti ń tọ́ ẹ o lè ṣubú o. tẹ̀mí Ọlọ́run bá ti ń tọ́ èèyàn ní ṣubú. o lè ṣubú. ṣùgbọ́n tó bá fà rẹ fún ara ilẹ̀ ló ń lọ àti ìṣàṣeyọrí ò lè. ìyàrá tí gbọ́dọ̀ máa gbàdúrà Olúwa fún mi ní ọgbọ́n àti òye àti ìmọ̀ tí màá fi gbé iṣẹ́ tó gbélé mi lọ́wọ́. Olúwa ló gbélé wa lọ́wọ́. kì í ṣèyàn. kì í ṣèyàn. Emotion abẹ́yẹsìn I was a teacher before call me. olùkọ́ ni yín kọ́lọ́run tó pè yín. ohun tí mi ò lérò ni ṣùgbọ́n lágbàá tó dẹ̀ ti pè mí mo ti wà nínú ẹ̀mí tẹ̀mí Ọlọ́run tọ́ mi. tó ń tọ́ yín. tí mo dẹ̀ ń wọnú Bíbélì tí ẹ̀mí Ọlọ́run ò bá tọ́ ẹ tó bá fi tara ṣe ilẹ̀ ló ń lọ. tó bá dẹ̀ lọ́lẹ̀ wàá rò pé ó ṣe ni ìrọ́dẹ ni. iṣẹ́ tó le jù níṣẹ́ Olúwa. iṣẹ́ tó le jù níṣẹ́ Olúwa. òun ni o. àwa rò pé òun ló rọ̀ jù ni. iṣẹ́ tó le jù níṣẹ́ Olúwa. tó bá lọ fi tara ṣe ó parí òṣùbù nìyẹn. kọ́lọ́ má jẹ́ aṣubú. àmín. ó gbọ́dọ̀ ṣe ní rọra pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má gbàdúrà. ó dà bàbá wa jẹ́ kí n mú ìbéèrè yìí wá. nígbà tí a fi ń sípò gẹ́gẹ́ bí primate ìjọ Christ Church kí ni àwọn nǹkan pàtàkì tí ó wá sí yín lẹ́kàn nígbà tá a fi ń sípò gẹ́gẹ́ bí primate ìjọ Christ Church. ìlọsíwájú ìjọ. ìlọsíwájú ìjọ. gbogbo ìtọ́wọ̀n aṣáájú mi ti ṣe tó ti pẹ́ mo gbọ́dọ̀ tọ́gùn. ìlọsíwájú ìjọ yẹn bí bàbá olùdásílẹ̀ ìyẹn Bishop Solomon ìpàdé muagun òun lolùdásílẹ̀ di Christ Church. so ó dẹ̀ fi sílẹ̀ fún wọn bàbá. èmi ni mo wà nípò keje. ipò keje lẹ wà kẹ́ tó dé ipò kínní. so by that ẹ̀mí mọ́ yẹn ni wọ́n ń bẹ̀bẹ̀ kó máa tọ́ mi. tẹ́mi mo bá ti tọ́ yàn ìlọsíwájú ìjọ yẹn ni mò ń wá. ìlọsíwájú ìjọ. bó ní kò pẹ́ tó láyé yìí
ètò lọ lọ́rọ̀ máa jù lọ à ń lọ jábọ̀ we are servant of God ọlọ́run rán wa níṣẹ́ ni ó dẹ̀ máa lọ jábọ̀ fẹ́ni tó ṣe kí ni. tó ràn ọ́ kọ́lọ́run alààyè kó ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí n mú ìbéèrè wá sí kí n tún bí yín báyìí bàbá wa ẹ má bínú àwọn àkànṣe iṣẹ́ pàtàkì wo ni ọlọ́run ti ọwọ́ yín gbé kalẹ̀ láti ìgbà tí ẹ ti di primate ìjọ Christ Church. àdúrà wọ́n ti pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run. olúwa ṣeun. ibi tí a ti ń gbàdúrà ní etí òkun. ní etí òkun. ó jìnnà díẹ̀ lọ́nà Lẹ́kì side lọ́hùn. sí mo ti gbèrò mo ti kọ́. sí lẹ́yìn yẹn cathedral wa mo ń ṣe lọ lọ́wọ́. lẹ́yìn yẹn convention wa mo ń ṣe lọ lọ́wọ́. àṣeyọrí ẹ̀ mo dẹ̀ ń bẹ ọlọ́run kó fún mi ṣe mi ò dúró pé gbogbo àwọn iṣẹ́ tí ó mẹ́kẹ́ tó mẹ́kẹ́ ni mo bẹ̀rẹ̀ sí ń tún ṣe ni mo ń ṣe ni mo ń ṣe. àwọn iṣẹ́ pàtàkì tí ọlọ́run tó ti ọwọ́ yín gbé kalẹ̀ nìyẹn. fún ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ wa nílé bàbá wa tí wọ́n wà nínú ilé pẹ̀lú wa tí ọlọ́run ti ẹnu wọn sọ̀rọ̀ lórí ètò tòní àwọn ni Archbishop ìjọ the Christ Church of Cherubim and Seraphim Nigeria and overseas tí olú ilé ìjọsìn wọn wà ní ìlú Ẹ̀pẹ́. Bàbá wa nínú Olúwa His Eminence Most Right Reverend Prophet Samuel Ayodele Elijah JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ. Bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. Bàbá wa jẹ́ kí n mú ìbéèrè yìí wá bákan náà kí n béèrè ìbéèrè yìí. Ìjọ Christ Church tá à ń sọ̀rọ̀ yìí kí ni a gbé ìjọ yìí kalẹ̀ fún gan-an kí la gbé kalẹ̀ fún. pẹ̀lú ọjọ́ tí wọ́n mọ lọ́rọ̀ ni láti má ṣe nẹ́ẹ̀mí òkùnkùn láti wà nínú ìmọ́lẹ̀. láti wà nínú ìmọ́lẹ̀. yes òun la gbé kalẹ̀ fún. ẹ̀kọ́ yẹn la dẹ̀ kọ́ wọn. ìpè ìmọ́lẹ̀ ju òkùnkùn lọ. tàbá dẹ̀ ti wà nínú ìmọ́lẹ̀ ó lè fẹsẹ̀ kọ́. ṣùgbọ́n tó bá nílò òkùnkùn á jẹ́ kí ni. a fẹsẹ̀ kọ́. yẹn là ń kọ́ ogun yẹn wá pé ká kúrò nínú ẹ̀mí òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀. so bẹ́ẹ̀ tiri ni. ìjọ Christ Church yìí ọdún wo ni a dá sílẹ̀ látọwọ́ ta láti dá sílẹ̀ ibo láti dá sílẹ̀ gan. 1938 ní oṣù November láti ọwọ́ Bishop Solomon Ìgbónálápọ̀ Adémúwàgún òun látọwọ́ ẹ̀ dá sílẹ̀. ibo láti dálẹ̀ bàbá. ìlú Ẹ̀pẹ́. ìlú Ẹ̀pẹ́ láti dá sílẹ̀. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. ẹ jẹ́ kí n bí bèrè báyìí ní tọ̀wọ̀tọ̀wọ̀ Christ Church of CNS yìí ṣé ìjọ tó wà lórúkọ lábẹ́ ìjọba àpapọ̀ ni àbí ìjọ tó kàn dá dúró síbi kan tó kàn ń dá ṣe tiwọn lọ́tọ̀. a ní registered number wa. ẹ forúkọlẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀. yes ó wà ń bẹ permanent débẹ̀ lè dẹ̀ rí certificate wa wà lọ́wọ́ wa. ó dà gẹ́gẹ́ bí ìjọ tí a pè ní Kérúbù àti Séráfù ẹ jẹ́ ká wo àwọn ìjọ bíi Unification OAIC èwo lẹ́ni ẹ tẹ̀ ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ àbí ẹ̀yin kàn ń ṣe tiyín lọ́tọ̀ ẹ̀ sí lábẹ́ ìṣàkóso ìjọ kankan àpapọ̀ ìjọ Séráfù kankan. gbogbo ìjọ tó wà lábẹ́ Jésù Kristi ládàpọ̀ mọ́ Unification OAIC CAN. ìyẹn pé Christ Church wà ní Unification. yes. èmi tí mo rẹ̀ yìí I was the chairman of CAN. ọ̀nà pé ọ̀nà pé ọ̀nà pé ọ̀nà pé Jésù rẹ̀ pé mo jẹ́ pé o mo
jẹ́ o lájẹyè. ọ̀nà pé o. ọ̀nà pé ọ̀nà pé o. ọ̀nà pé ọ̀nà pé Jésù rẹ̀ pé mo jẹ́ pé. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ètò Ohun Àwọn Kérúbù on FM náà ló sì ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídire nílùú Abẹ́òkúta. bàbá wa tí wọ́n jẹ́ Archbishop fún ìjọ the Christ Church of CNS Nigeria and overseas tí olú ilé ìjọsìn wọn wà lẹ́pẹ̀ẹ́ àwọn ni wọ́n wà nínú ilé pẹ̀lú wa. His Eminence Most Right Reverend Prophet Samuel Ayodele Elijah JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tìkẹ́tìkẹ́ tọ́lá ọlọ́run tí mo fi dárúkọ àwọn ni àlejò wa. bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan kékeré tó di pé orí bákan ẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ tí ẹ láǹfààní láti darapọ̀ mọ́ bíi Unification CAN OIC ẹ tẹ̀síwájú lórí ẹ̀ bàbá wa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kan yìí I was a chairman of the CAN Alimọ̀ṣọ́ local government Lagos for 8 years. 8 years. Under Adebayo. He's a lawyer. Kí n tó fi bẹ̀ sílẹ̀. kẹ́ tó fi bẹ̀ sílẹ̀ ó dà. wọ́n dẹ̀ tó fi jẹ́ life patron of the CAN in Alimọ̀ṣọ́ local government. I have been a member of the Unification and OIC. So I belong to every one of them. gbogbo àpapọ̀ kìrìsìtẹ́nì lẹ̀ ń bá ṣe kì í ṣe pé ó dà. àwọn ìlú wo ni ìjọ Christ Church ti tàn dé? ṣé Abẹ́òkúta nìkan Àtẹ̀pẹ́ nìkan ló wà ní? ó pọ̀ yaburata ó pọ̀ sí títí dé Ondo Ìlàjẹ Ìkálẹ̀ máa lọ mi lè dárúkọ tán sí láàdí káàkiri ó dé Yewa Ìbàdàn ó wà ní Jẹ̀bú Ọ̀ṣun káàkiri títí Ẹdó ní ìjọ Christ Church wà. yes ó dà. even àdìfẹ́nìkan ní London sí tá à ń ṣe lọ́wọ́. ìyẹn ni pé Christ Church náà wà ní diaspora. yes kọlọ́run alààyè kó fún wa ní orí ọ̀fẹ́. fún àwa tá a bá fẹ́ pè wọlé sórí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí. ẹ̀tẹ́ bá ti pè wọlé a ó gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí 0707 316 0403 tàbí 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí. bàbá wa tí wọ́n jẹ́ Archbishop fún ìjọ the Christ Church of Cherubim and Seraphim Nigeria and overseas tí olú ilé ìjọsìn wọn wà lẹ́pẹ̀ẹ́ àwọn ni àlejò wa. mo ń sọ̀rọ̀ nípa bàbá wa His Eminence Most Right Reverend Prophet Samuel Ayodele Elijah àwọn ni àlejò wa. bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. ẹ jẹ́ kí n tún béèrè yìí ẹ̀yin gẹ́gẹ́ bí primate ẹ̀ka mélòó ni ìjọ yìí ti ní níbo ni ilé ìjọsìn yìí wà níbo làwọn ẹsọ ọlẹ́ẹ̀kan pé ó wà lóńdó àbí ẹ wá wo jẹ́ ká wò gbogbo àwọn ẹ̀ka yẹn àti tó mélòó àti tó 500. well, any district. we have 22 districts. 22 districts. yes. tá a pín pé kọ́ máa ṣàpapọ̀. kọ́jọ́ máa ṣe. district yẹn ni mo lè mi ní. hello. district yẹn ni mo ń bójú lórí sí. hello. ẹ káàsán sáà. ẹ ń gbọ́ mi. à ń gbọ́ yín dáadáa kí lórúkọ yín àti ibùdó ti pè. èyí ló wà láti ṣe ẹ̀rọ ni. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa rí ló wà láti ṣe ẹ̀rọ. kò mo kí bàbá tó wà lẹ́nu. ó dà àwọn bàbá wa ń gbọ́ yín. bàbá fẹ́ bá sọ̀rọ̀ ẹjọ́. nǹkan yìí mo rí i pé nǹkan mọ́ ẹbí rẹ̀ ń lọ káàkiri gan àmọ́ ọjọ́ tá a máa tó dẹ́kun ẹ̀ ní Nàìjíríà yìí. ó ní pé kí obìnrin kan wà bí àbẹ̀wò jẹ́ gbẹ́lẹ́gbẹ̀ẹ́ gbọ́dọ̀ bí lè ní pé kí ọkọ̀ àti ẹgbẹ́ ẹ bá gbé wá sí ọ̀dọ̀ pásítọ̀ àbí ọ̀dọ̀ wòlíì kan ọ̀wọ́ lẹ́tà sọ fún ọ pé kọ́pìlà ìrọ̀rùn lẹ́tà sọ fún ọ ní pé kọ́bọ̀ wọn parí ìjà jẹ́ àwárí ẹnìkan fẹ́ kó wá sọ̀rọ̀ pásítọ̀ rẹ pé nǹkan kan ṣe
wọ́n ní ẹni tí pásítọ̀ sọ fún gbà kí ni ohun tó gbé wá sí ìyá yìí o kò ní ìdàdúrà o wọ́n lè di pé ká lọ sí sọ olórí eku sọ olórí ẹyẹ amáwo parí iṣẹ́ tó ń ṣe ìta kábí lọ jẹ́ fún ọmọ ọdún ẹ̀sẹ̀ jẹ́ yóò bọ́ sí nǹkan tó wà lẹ́yìn náà ẹ̀rọ àtọmọdé jọ. wọ́n ní bàbá ṣẹ́gbọ́n nǹkan tó sọ dáadáa wọ́n ní àwọn ń pè tó bá gbọ́ ọ̀rọ̀ wá sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run ń pè èyí tó yẹ ká bá wọn parí ìjà ní kán pín yà ń pè tàbí téèyàn kan bá ń là kankan kọjá èyí tó yẹ ká fi ní ká gbàdúrà fún wọn a máa sọ wípé bí a kan lọ ra igbá kan wá kan lọ pé kí ni a lè ṣe sórí ìṣẹ́ bá a bá tó wọn sọ́nà ni a fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wọn kọ́ wọn sí so ìfẹ́ làjọ òpin ìfẹ́ yẹn làwa ń lò tá a máa fi bá wọn sọ̀rọ̀ tá a máa parí ẹ̀ tó dẹ̀ máa yọrí sí rere ìtàn àti lọ́dọ̀ tiwa nìyẹn. ìfẹ́ ni lẹ fi yanjú ọ̀rọ̀ nínú ìjọ yín. láì sí ìfẹ́ kò sóhunkóhun. so. ẹ jẹ́ mú ìbéèrè wa bàbá wa kí ló fà tó fi jẹ́ pé Ẹ̀pẹ́ ni olú ilé ìjọsìn Christ Church wà. ibẹ̀ náà ti dìde. ibẹ̀ náà ti dìde. ibẹ̀ ládémúàgùn ti dìde. yẹn bàbá Adémúàgùn tó dá ìjọ Christ Church sílẹ̀. ibẹ̀ ló kó sí ibẹ̀ lásìsì. ibẹ̀ náà ti dìde ibẹ̀ náà sùn nínú Olúwa sí ibẹ̀ náà la sì ṣe kíni la sin wọ́n sí ó lágbára kọ́lọ́run Olódùmarè kó túbọ̀ ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ìjọ Christ Church ǹjẹ́ ẹ ti ẹ̀ ní ètò kankan tó máa ń pa gbogbo ìjọ Christ Church pọ̀ lọ́dọọdún ṣe ní ètò kankan tó máa ń pa ìjọ Christ Church pọ̀ lọ́dọọdún. bẹ́ẹ̀ ni àjọ̀dún àjọ̀dún máa ń so wá pọ̀ àti ìsọjí sí àdèmánádúrà papọ̀ ẹgbẹ́ sọ pé ìtòkùn lẹ́kọ̀ọ́ yẹn every year la ń lọ sí ìtòkùn yẹn. every year lẹ ń lọ sí ìtòkùn. ìpàgọ́ wa nìyẹn sí January 8 àdẹ́tẹ̀ ní January 12 ọjọ́ márùn-ún là ń lò ń bẹ̀ wọ́n yẹn mọ́ wa láti America láti London everywhere a máa pàdé ń bẹ̀. lè máa pàdé ń bẹ̀. ìtọ́jà máa wà títí wọ́n di ọjọ́ márùn-ún so ọjọ́ kan ìlú kálukú. máa kúrò bẹ́ẹ̀ ó dà kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ ẹ ní fún gbogbo ìjọ Sẹ́ráfù lápapọ̀. àmọ̀ràn mi ni pé ká ní ìfẹ́ láì ní ìfẹ́ kò tó ń tà lè ṣe ìfẹ́ ló máa gbé wa dé ìjọba Ọlọ́run ká kúrò ní ẹlẹ́yàmẹ̀yà ká má fẹ́ ẹlẹ́yàmẹ̀yà tí tàbá dẹ̀ tó ìwà lẹ́gbẹ́ òkùnkùn kó lọ kó lẹ́gbẹ́ òkùnkùn ìsì mímọ́ lọ́lọ́run pé. mímọ́ lọ́lọ́run pé. yes tó o bá ti nu mímọ́ tó tún dọ́gbọ́ kan ní kọ̀rọ̀ kan ìyá ló ń lọ jẹ́ kẹ́yìn nítorí wàá sọ́fẹ́ mi nìyẹn tani ògórókò Olúwa lọ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tó bá ti níyẹn be proud of your God and be proud of yourself ṣẹkọ rẹ dájú pé Olúwa tí o bá fi jẹ́ kó Olúwa kó rí inú ẹ sí wọn bá ti nínú ẹ ó nà tólúwa bá ti rí inú ẹ tó fún wàá déjọba Ọlọ́run ó ní ìyẹ̀gbọ́n tó ń pè mí lólúwa ní ìwọ̀jọba Ọlọ́run ní kò jọ̀wọ́ tó bá ti ìfẹ́ tí bàbá mi ti ń bẹ lọ́run nítorí wàá pè wá fún ni ká ṣe ìfẹ́ tó lù wá ká wà ní mímọ́. bàbá wa gẹ́gẹ́ bí Archbishop fún ìjọ the Christ Church of Cherubim and Seraphim ẹ wo ìgbé ayé àwọn wòlíì àkókò yìí ìgbé ayé àwọn wòlíì àkókò yìí bàbá wa kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo àwọn wòlíì torí wòlíì lẹ́yìn náà ṣe ọ̀kọ́ wòlíì lẹ́yìn náà kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún àwọn wòlíì àkókò yìí. ó gbọ́ ní bàbá yẹn wí ni ó ní ìjẹ́ bàbá bá ìgbàgbọ́ lóde ayé Olúwa kó gbàdúrà gbogbo wa. àmín. 3/4 of the people ìfarahàn ni wọ́n ṣe tọ́lọ́run ṣùgbọ́n tí Olúwa bá lè sọ pé ǹjẹ́ máa bàbá ìgbàgbọ́ lórí ilẹ̀ tí Olúwa bá lè sọ pé níbi téèyàn 2 tàbí 3 bá wà lórúkọ mi mo wà ń bẹ̀. bàbá ti rí gbogbo ẹ̀ ó ti yí padà sí lójú gbogbo agbọ́dọ̀ máa jọ wọlé ìjọba Ọlọ́run àfọ̀dọ́ bá ti fẹ́ ti bàbá ọ̀pọ̀lọpọ̀ wòlíì sí irọ́ ni ẹ̀tàn ni ọ̀pọ̀lọpọ̀ náà ló wà ní ẹgbẹ́ òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ náà ló wà lẹ́gbẹ́ awo ọ̀pọ̀lọpọ̀ náà ló kàn ń sọ̀gọ̀ tó wí tó wì ṣùgbọ́n bí wọ́n bá rí wọn tí Ọlọ́run rí wọn. Ọlọ́run rí wọn. mo sọ fún Olúwa pé bàbá yẹ ẹnu mi wò bí mo pé bí mi ò pé o yẹ ẹnu mi wò ìsì jẹ́ kí Ọlọ́run yẹ ẹnu ẹ wò tó bá pé. àbí ò pé Ọlọ́run ni kò yẹ ẹnu ẹ wò èèyàn lè má rí inú ẹ. èèyàn tẹ́ lè rí kò lè rí ìsì
mo lè jáde bẹ́ẹ̀ sí kí n tọ̀ síbẹ̀ kí n sọ pé mi tọ̀ síbẹ̀. tó ní gbogbo àwọn wòlíì tó wà lóde ayé mo sọ fún yín pé 3/4 of them they are fake. Olúwa kó gbàdúrà wa. àmín. ṣùgbọ́n kó lódún kó jẹ́ kí ni kó mọ inú ẹ̀. ẹ jẹ́ ká dókè lọ́hùn, ẹ jẹ́ ká dókè lọ́hùn, yáṣẹ́wù já dókè lọ́hùn ká tún múṣẹ́ ìpolówó wá. à ń padà bọ̀. lórí òkè ìwà mímọ́ ọ̀nà pé nígbà jùlọ ó mú gbàlà wá o. wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. ọmọ ìgbàlà wálé o. Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsínsílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ pàdé. CNS Movement Church Ayọ̀ni Efata City tó wà ní Arrow Railway Quarters opposite Maito Age House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge. Fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703-192-0632. Wá ọba aláṣẹgbé ń dúró dè ọ́ Ayọ̀ni o. ó kúnrẹ́ pé náà. ètò Ohun Àwọn Kerubu on FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. a lè yí pé náà. láti lè ṣe Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. Archbishop bàbá wa nínú Olúwa aṣojú Mósè Orímọládé lórí ètò tòní aṣojú Joseph Christy tí wọ́n jẹ́ Archbishop fún ìjọ The Christ Church of CNS Nigeria and overseas tí olú ilé ìjọsìn wọn wà ní Ẹ̀pẹ́, àwọn ni àlejò wa. Ikọ̀ Ọlọ́run alààyè bàbá wa His Eminence Most Right Reverend Prophet Samuel Ayodele Elijah JP, àwọn ni àlejò wa níbí. bóyá ẹ̀yin náà ní ìbéèrè kan tá a fẹ́ béèrè lọ́wọ́. hello ẹ kúrọ̀ lẹ́sà. orúkọ mi ní Elijah láti Kútọ̀. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa alàgbà Elijah láti Kútọ̀ à ń gbọ́ yín. àmọ́ kí bàbá wa Archbishop bàbá wa ń kí pé wọ́n kú ṣolúwa lórúkọ Jésù pamọ́sí kò ní ṣẹ́ lọ́wọ́ wọn. àmín. mo ní kí n kí wọn náà kú ṣolúwa. ẹ ṣeun púpọ̀. Ohun Àwọn Kerubu ẹ̀jẹ̀ pé tó. yes sir bàbá wa Ọlọ́run ló ń tó wò kí làwa lè ṣe ẹ ṣeun púpọ̀. 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 náà ni nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí. Tẹ́ bá ti pè á ó gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Hello ṣé èèyàn kan wà ń bẹ́ẹ̀ ni? Ó dà. pè mí ó àdàbò fún ọ̀rọ̀ ẹ̀yẹ̀rẹ̀ o. Bàbá wa ẹni olú ilé ìjọsìn Ẹ̀pẹ́ ló wà á rí ní ìlú Abẹ́òkúta, kí ló gbé yín wá sí ìlú Abẹ́òkúta gan? kẹ́ mo sọ fún ẹlẹ́kọ̀ọ́ pé adé dísìtì káàkiri. bẹ́ẹ̀ni. olórí ló bá dẹ̀ wà ó gbọ́dọ̀ mójútó ilé ìṣọ́. àwọn dísìtì yìí ló wà lábẹ́ mi tá a fi mi ṣọ́. mo dẹ̀ gbọ́dọ̀ wá sọ́dọ̀ wọn kájọ ṣàṣọyẹpọ̀. kẹ́ ẹ ṣàbẹ̀wò sí wọn. ṣàbẹ̀wò sí wọn ṣé kò sí wàhálà ṣé kò sí dààmú. kí ni ìṣòro tẹ́ ní. báwo ló ti ń lọ. tíjà bá wà ká parí ẹ̀. gbogbo yẹn là ń rìn sí. tó ti pé ìfẹ́ là kò jẹ́ òfin. a lè wà nínú ẹ̀jẹ̀. káníkóró òfin máa pọ̀ sí i. ìyẹn ló gbé mi dìde. wá sílùú Abẹ́òkúta. ẹ jẹ́ ká wo bàbá nínú ìjọ Christ Church ẹ dárúkọ akọni 10 nínú ìjọ Christ Church tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti fọ̀pá tì, àwọn akọni 10 tẹ̀lé rántí dáadáa. Ó yá ẹ mú wá káwọ́. That's right. Bishop Dare Goodluck òun ló tẹ̀lé Adémúwàgùn. àwọn náà ti ṣiṣẹ́ wọn ti fọ̀pá tì. lẹ́yìn tí ẹ fọ̀pá tilẹ̀ Archbishop Elijah Aṣọ̀gbọ́n. àwọn náà ṣiṣẹ́ wọn fọ̀pá tì.
lẹ́yìn ẹ̀ Archbishop Jọ̀nà Láwòmí òun náà fọ̀pá wọ́n ṣiṣẹ́ fọ̀pá tì. gẹ́gẹ́ bí Archbishop. Lẹ́yìn yẹn Archbishop Olúkútóyè òun náà ṣiṣẹ́ fọ̀pá tì. wọ́n fọ̀pá tì wọ́n sùn nínú Olúwa. wọ́n sùn nínú Olúwa. Archbishop Akínóbì Archbishop Adérẹ̀yìnwó Adérẹ̀yìnwó yẹn dèmí gbà iṣẹ́ lọ́wọ́ wọ́n sùn nínú Olúwa ní àlàáfíà. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́. ẹ̀mí wọn dẹ́gùn èyí tó kéré jù ní wọn ní 100. kábíyèsí lódùmarè èyí tó kéré jù ní wọn ní 100 years. ló lo 100 years lórí ilẹ̀ alààyè. ẹ̀yin náà ó lò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run yóò lọ́rọ̀ ẹ̀mí yín. àdúpẹ́ 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 àdúpẹ́. kí ni wàá ní ọ̀rọ̀ àmọ̀ràn yín sí àwọn àgbààgbà nínú ìjọ Christ Church ní ìlú Ẹ̀gbá Yewa? kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí àwọn àgbààgbà? àmọ̀ràn mi ni pé kàn fi ẹ̀mí Ọlọ́run ṣiṣẹ́ kàn má jẹ́ kẹ́mi ara kó lò wọ́n. kó má jẹ́ kẹ́mi ara ó lò wọ́n. yes kàn dẹ̀ nífẹ̀ẹ́ ìfẹ́ làkójá òfin láìsí ìfẹ́ láìsí ẹ̀mí Ọlọ́run òfò ni. méjì yẹn ló lè gbé aró lẹ́gbàá yìí wa mo fẹ́ kàn nífẹ̀ẹ́ kàn dẹ̀ fi ẹ̀mí Ọlọ́run ṣe kí ni. kàn fi ṣun gbogbo. kàn fi ṣàkóso ara wọn. tí wọ́n bá di ní méjì no problem. kọ́ má dára wọn. kó má sí ìwà ọ̀dàlẹ̀. yes má sí ìwà ọ̀dàlẹ̀ láàrin wọn. Ṣẹ̀mí bẹ́ẹ̀ lóògùn ọ̀rẹ́. Ṣẹ̀mí bẹ́ẹ̀ lóògùn ọ̀rẹ́. ó Ṣẹ̀mí. I could remember ìdáhùn pẹ̀lú ẹ̀kọ́ Ṣẹ̀mí lẹ́kọ̀ọ́. so wà tó dọ́dọ̀ mi mo ní lágbájá ó Ṣẹ̀mí ó ṣe báyìí báyìí báyìí. omi kan lẹ̀. ó tán. ẹ̀dẹ̀ parí ẹ̀ síbẹ̀. ẹ̀dẹ̀ parí ẹ̀ síbẹ̀ kò sí fàákájá. tòun tó Ọlọ́run pè wá fún nìyẹn. sí o Bíbélì ní tàbá ní ká má sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró. gbogbo alẹ́ lẹ́ṣẹ̀ kò sẹ́ni tó mọ̀ ẹni tí a ti bí nínú ẹ̀jẹ̀ tó ti jáde nínú ẹ̀jẹ̀ o ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ nìyẹn. ṣùgbọ́n oore ọ̀fẹ́ yẹn àdúrà ni. Olúwa yí mi padà rà mí padà. má jẹ́ n kú sínú ẹ̀ṣẹ̀. Bàbá rà mí padà má jẹ́ n kú sínú ẹ̀ṣẹ̀. kí n má jìyà láyé kí n tó lọ jìyà lọ́run. tí ó ṣe ṣe kéèyàn jìyà láyé kó tó lọ jìyà lọ́run ni. dáadáa bàjẹ́ jẹ́ yìí ọ̀hún tọ̀run wò wá. torí àdúrà Olúwa nígbà tí ń ṣe láyé kí ni. à ń ṣe lọ́run. tí kò bá síbẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀. so by that rántí pé kó dí Mètúsẹ́là ó máa lọ lọ́jọ́ kan. ó máa ṣíwọ́ ọṣẹ́ lọ́jọ́ kan. ní dájú ṣùgbọ́n níbo ló ń lọ. question mi níbo ló mọ̀ tó ń lọ. ìyẹn la gbọ́dọ̀ ṣe fẹ́ Ọlọ́run lẹ́gbàá yìí wa kàn ṣe fẹ́ Ọlọ́run kàn ṣe ra wọn lọ́kàn. Jésù ní mi ò gbàdúrà fún yín mo gbàdúrà fún ọ tèmi. nínú ìwé John 17 lọ́hùn ni ó ní ìjàrá ẹ̀ mọ̀ pé wọ́n tèmi ni mo gbàdúrà fún. so tọ́lọ́run bá dẹ̀ ti gbàdúrà fún àwọn àbáṣọ́ra kò lè pẹ̀lú wọn kó lọ́ọ̀ níjẹ́ ká jẹ̀bi. àmín àmín àdúpẹ́ àdúpẹ́ Yasiu bá ń gbé sókè bá ń gbé sókè ó lágbára ó lágbára ó lágbára. Jésù rè pé mo jẹ́ ìpè ó mo jẹ́ ó lájẹyẹ. Jésù rè pé mo jẹ́ pé mo jẹ́ ó lájẹyẹ. bẹ́ẹ̀ ni bàbá wa ti jẹ́ ìpè wọ́n sì jẹ́ lájẹyè òun ló jẹ́ kán jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní. Kọ́lọ́run alààyè kó túbọ̀ ràn wá lọ́wọ́ kó fún wa ní okun kó fún wa ní agbára bàbá. Inú wa dùn púpọ̀ láti rí bàbá wa tí wọ́n jẹ́ Archbishop fún ìjọ the Christ Church of CNS Nigeria and overseas tó wà olú ilé ìjọsìn wọn wà ní Ẹ̀pẹ́. Wọ́n wá ṣàbẹ̀wò sí àwọn ìjọ wọn tó wà nílùú Ẹ̀gbá Yewa pé ṣé ń lọ déédéé ṣé kò sí jà ṣé kò síta ṣàlàáfíà wà tó bá wà kẹjẹ ká yanjú ẹ̀ ká fìfẹ́ yanjú ẹ̀ kó má sí ìtúká kó má sí ìpẹ̀yọ̀ ìjọ Ọlọ́run alààyè yóò sì máa tẹ̀síwájú lórúkọ Jésù. Bàbá wa His Eminence Most Right Reverend Prophet Samuel Ayọ̀délé Elijah JP àwọn ni àlejò wa fún ẹ̀yin tẹ́ bá sì fẹ́ pè wọlé 0707 316 04
0403 0707 316 0403 ní nọ́mbà tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè wọlé. a ó gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ bí ètò ìṣe ń lọ lọ́wọ́. Yáṣẹ́ ìbánigbésókè. ìgbàlà ọkùnrin ìpínlẹ̀ o. ó dá bàbá wa kẹ́ tó máa lọ ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbọ́ ọkàn tó ń gbọ́ nílé. Olúwa Ọlọ́run alágbára ńlá, Ọlọ́run Olódùmarè, Ọlọ́run bàbá àti bẹ̀lẹ́ ọ̀run, Ọlọ́run Jésù Kristi, Ọlọ́run Màríà mọ̀yà Olúwa wa, Ọlọ́run Mósè tó wọlé ìdájọ́ ìdájọ́ kí bàtà sílẹ̀, Ọlọ́run bàbá wa Bishop tó bá dé mú àgùn tàtọ́ ìdájọ́ Christ Church sílẹ̀ ẹ pẹ̀lú wa ní sísè. Àmín. Bàbá mo gbàdúrà fún gbogbo wọn tó ń gbọ́ mi lábẹ́ ètò yìí, ọ̀run kó dáwọ́lé wọn. Àmín. Mo gbàdúrà fún ilé ètò yìí tó ń ṣe rédíò yìí bẹ́ẹ̀ni kó máa lọ síwájú sí. Àmín. Wọn ò ní dákú sọ́nà o. Àmín. Wọ́n á ṣe àṣeyè. Àmín. Ibiṣẹ́ wọn kó máa búyọ. Àmín. Kó máa ní lọ síwájú. Àmín. Gbogbo òṣìṣẹ́ tó wà nílé iṣẹ́ ìdórúkọ Jésù káyọ̀ kó jẹ́ tèmi. Àmín. Wọ́n gbàdúrà gbogbo aláìsàn ní gbogbo àgbáyé, Olúwa bá mi wò wọ́n sàn. Àmín. Fìyàdé kan lára wọn. Àmín. Gbogbo àwọn tó dèrò obìnrin jẹ́ ọkàn lónìí bàbá ọmọ ẹ̀ mọ́ bá mi súre fún wọn. Àmín. Jẹ́ kó ní ìbàlẹ̀ ọkàn. Àmín. Gbogbo àwọn tó ń wá Jésù ní gbogbo ìgbà lórúkọ Jésù kan rí Jésù. Àmín. Ògo Ọlọ́run kó wà lára wọn. Àmín. Pàápàá ìgbà yìí wá tí mo wá yìí lórúkọ Jésù bá mi dáwọ́lé wọn. Àmín. Tàn ìmọ́lẹ̀ rẹ̀ sára wọn. Àmín. Ṣe wọ́n ní ògo. Àmín. Lọ́kùnrin lóbìnrin ṣe wọ́n ní ògo. Àmín. Lọ́mọdé lágbà ṣe wọ́n ní ògo. Àmín. Gbogbo àwọn tó ń fẹ́ àdúrà lónìí bàbá ọmọ ẹ̀mí mọ́ bá mi súre fún wọn. Àmín. Ìyanu kó máa ṣẹlẹ̀ láyé Àmín. wọn. Pàápàá lórílẹ̀‐èdè Nàìjíríà ní bàbá ọmọ ẹ̀mí mọ́ bá wa tó kọ yìí. Àmín. Ọkọ̀ Nàìjíríà má jò Àmín. ṣàánú fún wa. Àmín. Ràn wá lọ́wọ́ o. Àmín. Dì wá mú o. Àmín. Gbà wá là o. Àmín. Ká ní ayọ̀. Àmín. Kọ́kàn wá balẹ̀. Àmín. Ká má rí ìdààmú. Àmín. Kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Àmín. Aṣọ ọ̀run gùn. Àmín. Jésù Kristu Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. òkun pè mí o mo jẹ́. Àwa tá a fẹ́ pè wọlé ó yá jẹ́ ká pè wọlé báyìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0. Hello. mi ò èmi náà mo padà láti ṣe rẹ̀. Ó dẹ̀ ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. mo ní bá mi dáhùn ìbéèrè kejì tó dáhùn. Ó yá, kí ni? nípa ti àwọn ilé ìgbà nípa ló bá tí wọ́n ń pọ̀ sókè pé kọ́lọ́ orí oníwà orí alágbà ti ń kọ̀ọ̀kan. Pé kán lọ ra tibí wá kán lọ ra tibí wá pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ìsìtẹ̀ kan gbàdúrà fún wa ní kán lọ ra tibí wá bàbá wa dáhùn lẹ́ẹ̀kan ó yá bàbá wa wọ́n ní. Àwọn òṣèlú ẹ̀ àdúrà lọ́pàá Kírísítẹ̀ láti bọ́ lọ́rùn ni. Ó tó wà nínú Bíbélì. Sáàmù tí wà ń bẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wà bẹ̀ tó bá fi gbàdúrà fún yàn. Lórí. Nípele. Pélépélé. Kí ni ẹyẹlé fẹ́ ṣe fún yàn? Kí ládìẹ fẹ́ ṣe? Kí ni obì fẹ́ ṣe? Lọ́mọ ẹ̀jẹ̀ wúrẹ́ làwọn kí ló fẹ́ ṣe? Àwọn tí wọ́n mọ̀ Ọlọ́run ló ń ṣe. Àwọn gbogbo ọ̀hún tẹ́lẹ̀ ló ń gbà yẹn ọ̀hún kọ́ ni wòlíì. Ohun tó máa jẹ ló ń wá. Ẹ̀rẹ́ pé àwọn èèyàn wá irọ́ náà fẹ́. Irọ́ làwọn èèyàn náà ń fẹ́. Irọ́ náà fẹ́. Ẹni tó máa tòtítọ́ bọ̀ wọ́n ní lọ síbẹ̀. Ìsì irọ́ ẹni tó lè parọ́ fún wọn tó máa lù wọ́n ní pọ́npọ́ òní wọ́n fẹ́. Tó bá dìgbà rẹ̀ lọ́wọ́ wọn lè níwò yẹn ò mọ̀ṣẹ́ jáde. Yá dúrà nìkan ṣoṣá. Ó dẹ̀ mọ̀ pé àdúrà ló wà nínú Bíbélì. Ìsì fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́. Fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́. Ìsì ní orúkọ Jésù dìde ó ti máa rìn. Ìsì ó tán. Ó dà 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 Yáṣẹ́wù ṣéyàn kan wà ń bẹ̀ tó o bá ti sí ó dà. Hello.
tí ò bá ti sí ó dà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa láti ní bàbá wa tí wọ́n jẹ́ Archbishop ìjọ the Christ Church of C&S Nigeria and overseas tí olú ilé ìjọsìn wọn wà ní Ẹ̀pẹ́. Wọ́n ti tàn káàkiri ní ìlú Ẹ̀gbá, Yewa, Ondo, Ìbàdàn àti gbogbo ibi tí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo tàn dé ni àwọn ibẹ̀ ni wọ́n tàn dé. Bàbá wa is eminence most right reverend prophet Samuel Ayodele Elijah JP àwọn ni àlejò. Bàbá adúpẹ́ pé a pè wá sórí ètò yìí ẹ sì wá adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ lórúkọ Jésù. A lérò pé nígbà míì tẹ́ bá tuntun wá sílùú Ẹ̀gbá ẹ ti wá sórí ètò Ohun Awon Kerubu lórúkọ Jésù. adúpẹ́ lórúkọ Jésù Ọlọ́run alààyè yóò wà pẹ̀lú yín. Bàbá wa Bishop Agbejo adúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa nínú Olúwa Sela Allen adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Bàbá wa nínú Olúwa Samson Kúnlé Pópóọlá JP adúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá wa Odùkọ̀yà Plateau adúpẹ́ lọ́wọ́ yín. Màmá Felicia Fatoyinbo adúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa Simeon Olúwaṣẹ́gun Fatoyinbo adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Venerable Michael Adédèjì Allen Archpope gbogbo yín la mọ́pẹ́ wá adúpẹ́ o. Special Apostle Adéyínká Balógun Ṣílòmídé adúpẹ́. Wòlíì Ṣínà Ògúnnáìkẹ́ gbogbo yín pátápátá àwọn gbogbo àwọn tó ti contribute sórí ètò Ohun Awon Kerubu láti ìjọ the Christ Church of Cherubim and Seraph gbogbo yín pátápátá la mọ rírì yín. Ọlọ́run alààyè wà pẹ̀lú yín. Ìjọ Ọlọ́run ò ní túká àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo yóò sì jùmọ̀ wà pẹ̀lú yín. Yáṣẹ́wù já máa fi èyí ṣe lọ kò ń dùn kó pọ̀ kó pẹ́ ṣókí báyìí náà lọ bẹ̀ oge lórí ètò Ohun Awon Kerubu on FM tòní. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ní ohun kan tàbí òmíràn láti bí èmi atọ́kùn sọ ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí lẹ́yìn ètò 081-655-372-83 081-655-372-83 081-655-372-83 Ọlábùsí àjọ wà ń bí ni Yáṣẹ́wù ló ń gbé sókè tó ń gbé sílẹ̀ City Fork adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Àní mórí ṣẹ́kù ìjàmbá kò ní dé bá ẹnikẹ́ni nínú wa. A sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọ Christ Church of Cherubim and Seraphim Nigeria and overseas tó wà ní ìlú Ẹ̀pẹ́ tí olú ilé ìjọsìn wà ní ìlú Ẹ̀pẹ́ Ẹ̀gbá Yewa district adúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín pátápátá la mọ rírì yín adúpẹ́ wípé lórí ètò Ohun Awon Kerubu ẹ fún rere lọ wá ohun rere ayọ̀ ìdùnnú àlàáfíà Ọlọ́run yóò fi wá gbogbo yín rí àtẹ̀yìn àtàwọn ọmọ yín àtàwọn ọmọ yín ayọ̀ àìnípẹ̀kun yóò wà lórí yín lórúkọ Jésù adúpẹ́ o àmọ́ lóore. A sì ń dúpẹ́ lọ́wọ́ bàbá náà tí wọ́n jẹ́ àlejò pàtàkì bàbá wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. His Eminence most right reverend prophet Samuel Ayodele Elijah JP tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tìkẹ́ tọ́lá tiyì tí mo fi dárúkọ ìgbà yẹn á sàn wá lórúkọ Jésù ní ṣánkú. Àwọn máa ní ẹ má gbàdúrà fún wa ṣùgbọ́n ẹ lè sọ̀rọ̀ alàgbà lẹ́yìn ẹ já gbàdúrà fún bàbá àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wà pẹ̀lú yín. Ayọ̀ tẹ́ ẹ fi wá bá wa lálejò ní ìlú Ẹ̀gbá Yewa ayọ̀ ẹ̀ náà lẹ́ẹ̀ fi padà sílé. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà níkọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. A ó fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Ohun Awon Kerubu on FM. Ẹkún ọ̀fọ̀ kò ní ráyè lọ́ọ̀dẹ ẹnikẹ́ni nínú wa. Shalom shalom. Jésù rẹ̀ pé mo jẹ́ ìpè mo jẹ́ o. Sweet FM yìí dùn yùgbà mọ́ mi o.